Mo kí wa o, a kú dédé ìwòyí, ẹ sì káàbọ̀ sí àgbéjáde ẹlẹ́ẹ̀kẹta ètò Aroba. This is episode 4 of the Aroba series. Bí ẹ ò bá gbàgbé, ní ìbẹ̀rẹ̀, a ní Aroba is an educative series on history and identity. Èèyàn nípa ìtàn àti mímọ̀ ara ẹni, especially connecting our past to this day. Lórí ètò Aroba tí a ti ọwọ́ Aribidara Development Forum in partnership with AIF MEDIA ṣàgbékalẹ̀ rẹ̀ ni a ó ti máa lára wa lóye ìtàn àti àrọ́bá gẹ́gẹ́ bí Yorùbá títí dé ibi adédúró lónìí, pàápàá jùlọ nílùú Ògbómọ̀ṣọ́. Orúkọ tèmi ni Israel Anyanwuyi. Èmi ni mo sì ṣe ìlérí wípé ọ̀sẹ̀ mẹ́fà ni a ó fi kọ́kọ́ rin ìrìn àjò ẹ̀kọ́ yìí. Mo sì láyọ̀ wípé à ń tẹ̀síwájú nínú ìmọ̀ àti wípé à ń rí ìṣe pàtàkì kí ẹnì kọ̀ọ̀kan wa kọ́ nípa ìtàn. Bó tiẹ̀ jẹ́ wípé àwọn ènìyàn kan máa ń fọwọ́ bo ìtàn mọ́lẹ̀ kí wọ́n ó lè rí àwọn ènìyàn tàn jẹ. Ìdùmarè má jẹ́ ni ó gọ̀ ó gbọ́n ká lè máa rohùn tú jẹ bí iṣu. Some people bury history so that they can ride over the ignorance of people. Àwọn kan fi ọwọ́ bo ìtàn, wọ́n sì máa ń sọ ẹ̀dà ìtàn èèyàn tí yóò fún àwọn ní àǹfààní láti lè rí àwọn ènìyàn fọwọ́rọ́ sẹ́yìn àti fún àǹfààní tààrà tí wọ́n nìkan. But it is a shame that this generation know less and care less about their own history. And this is to our detriment. Bàbá tẹ̀síwájú báyìí, tá a fiyèsí, tá a kẹ́kọ̀ọ́ ìtàn, inú àwọn àrọ́mọdọ́mọ wa ò lè dùn sí wa nítorí a kò fẹ́ kọ́ wọn ní ìtàn. Bí ẹ ò bá mọ̀, ẹ̀kọ́ ìtàn ó wà lára ogún tó ní ìtumọ̀ tá a lè fún àwọn ọmọ wa. Bí a ti ṣe ń sọ lọ àti ní ìtẹ̀síwájú àlàyé wa ní àgbéjáde kẹta, which is the episode 3. A ní Ògbómọ̀ṣọ́ ti wà ṣáájú Ṣọ̀ún. Ibi tí à ń pè l'Ògbómọ̀ṣọ́ lónìí ó ti wà ṣáájú Ṣọ̀ún. A sì ti mẹ́nu bà àwọn tó tẹ Ògbómọ̀ṣọ́ dó, tí wọ́n gbárajọpọ̀, tí wọ́n dá ẹgbẹ́ tí wọ́n ń pè ní Àlóńgó nígbà náà sílẹ̀. Bàbá kanra l'Ògbómọ̀ṣọ́, àmọ́ fògbókògbó. Baálẹ̀ 43 ló f'Ògbómọ̀ṣọ́ ṣe ibi ìsádi nígbà ogun dààmú ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀ àwọn ilé wọ̀nyí sì ń bẹ dòní. Kódà
ọ̀kan nílé àwọn ará Ìwó, méjì ní tẹ̀síẹ̀lẹ̀, mẹ́ta ní tàwọn aráalé Ọ̀gọ̀. Kárìn kábọ̀, yíyẹni yẹni. Kápọ̀ kájọ kan, agbára la fi ń ṣe lájílété. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹ jẹ́ á sọ̀rọ̀ nípa àwọn tó kọ́kọ́ jẹ baálẹ̀ ní Ògbómọ̀ṣọ́ kó tó di pé Ògbómọ̀ṣọ́ di n tó dà lónìí. Ẹ̀mí àwọn ọba tàbí baálẹ̀ ní àkókò ìgbàanì kì í gùn. Agbára káká ni a fi ń rí ọ̀kan níhìn tàbí lọ́hùn tí ọdún ìjọba rẹ̀ fẹ́rẹ̀ tó ti Aláàfin Abíọ́dún. Láàárín àkókò tí a ti rí ogún ọba tí ó jẹ lọ́yọ̀ọ́, a rí tó bí baálẹ̀ 10 ní Ògbómọ̀ṣọ́. Gbogbo àkókò náà kò sì ju ìran 2 tàbí 3 lọ. Láti ọ̀dọ̀ Ṣọ̀ún dé Olúwùsì, gbogbo baálẹ̀ Ògbómọ̀ṣọ́ jẹ́ 10 péré. Ọba Àjàgbó, èèyàn Àjàgbómògúnlésí, ni Ṣọ̀ún Ògúnlọlá jagun ọgbọ̀rọ̀ fún. Láti ọ̀dọ̀ ọba Àjàgbó dé ọ̀dọ̀ ọba Àmọ̀dó, gbogbo ọba Ọ̀yọ́ jẹ́ 20 gẹ́gẹ́ bí ìwé ìtàn Ògbómọ̀ṣọ́ tí a ti ọwọ́ ọ̀jọ̀gbọ́n ND Oyèrìndé kọ ní ọdún 1934. Ṣọ̀ún ló bí Lákalẹ̀, Kékeré Èṣù, Ẹyẹ Agánágànà àti Jógíoró. Ẹ̀mí wọn kò gùn nígbà náà, ṣùgbọ́n gbogbo wọn ni wọ́n jẹ baálẹ̀ Ògbómọ̀ṣọ́ lẹ́yọ kọ̀ọ̀kan. Jógíoró bí Kúmóyè, Ológòló, Olúkan. Kúmóyè sì bí Tóyèjẹ Àkànní, Olúwùsì Àrẹ̀mú, Báyéwùwọ́n, Kélébé, Ìdòwú Bọ́láńtà, Ọdúnarò, Apá-ẹ̀bù. Lẹ́yìn tí àwọn wọ̀nyí jẹ tán lẹ́yọ kọ̀ọ̀kan ni ó tún yí padà kan ìran Tóyèjẹ Àkànní tí Òjó Àbúrúmọ̀kú náà sì jẹ. Àlàmú Ọ̀túnlá jẹ fún oṣù 6 kí wọ́n tó yọ kúrò. Gbágun Òǹdùgbé, èèyàn Ajagungbadé àkọ́kọ́, ó jẹ. Láòyè Òròmọgẹ̀gẹ̀ jẹ. Mọ́jìngbásán ilé èpo kínní, ó jẹ. Adégòkè Láyọ̀dé, òun náà jẹ. Ìtàbíyì Ọlánrewájú, ó jẹ. Oyèwùmí Ajagungbadé kejì, ó jẹ. Lẹ́yìn èyí ló kan ìdílé Láòyè tí Àmọ̀ó Oyètúndé sì jẹ fún ọdún 4 kí wọ́n tó yọ ọ́ kúrò kí ẹ̀gbọ́n bàbá rẹ̀
èèyàn òkè lánìpẹ̀kun tó jẹ. Ọlátúnjí eléèpò kejì jẹ. Lájídé láyọ̀dé kejì òun náà jẹ. Àjíbóyè ìtàbíyí òun náà jẹ o. Lẹ́yìn rẹ̀ la ní Ọládùnní Oyèwùmí Àjàgùngbadé kẹta ìyún Ṣọ̀ún àná kó tó wá dórí Àfọlábí Ọláoyè Òrùmọgẹ̀gẹ̀ kẹta ìyún ẹni tí a lè tọ́ka sí gẹ́gẹ́ bí Ṣọ̀ún kejìdínlọ́gbọ̀n, the 28th Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n báwo ni Ògbómọ̀ṣọ́ ṣe di ńlá lónìí? Lẹ́yìn ikú Àfọ̀njá àti ìṣẹ́gun àwọn Fúlàní lágbègbè náà, àwọn ìlú tí ó yí Ògbómọ̀ṣọ́ ká bẹ̀rẹ̀ sí ní tú. Àmọ́ kì í ṣe ogun Fúlàní nìkan ló ń tú àwọn ìlú àti ìletò wọ̀nyí. Àwọn Yorùbá gan pàápàá ń tilẹ̀ ń gbógun ti ara wọn. Bí kú ilé ò bá pa ni títa ò lè rí ní gbèsè o. Nítorí àwọn ìjà kan tó ń lọ lọ́wọ́ ní àsìkò ìgbà náà láàrin àwọn Yorùbá, rúkèrúdò yìí pọ̀. Àwọn ìlú kéékèèké sá àsálà sí Ògbómọ̀ṣọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ló ń sá láìrí ogun tó ń lé wọn. Onílé pẹ̀lú àlejò wá di ìsáǹsá. Ògbó, Mọ̀sífà, Lágbẹ̀dù, Àjáàwá, Ìdẹ̀wùrẹ́, Àgóòdò, Ọ̀tàmọ̀kùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n tú pátápátá. Ọ̀pọ̀ àwọn ìlú tí mo dárúkọ wọ̀nyí wá láti ọwọ́ gúúsù Ògbómọ̀ṣọ́. And towards the west of Ògbómọ̀ṣọ́ are Fẹ̀dẹ̀gbú, Ẹ̀síẹ̀lẹ̀, Àìpò, Ọ̀bàmọ́, Pàmọ̀, Yàpù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bímbàsì. And these towns are now in the present day Orire local government area under Ògbómọ̀ṣọ́ zone. Ṣùgbọ́n ìsàlẹ̀ àfọ̀n, ọjà igbó, ọjà ajagun, ìsàlẹ̀ ọ̀rá, and Òkèlérè are the core quarters of Ògbómọ̀ṣọ́. Àwọn igan ní àárín gbùngbùn Ògbómọ̀ṣọ́. Before other 143 nations circled them. Àwọn ìlú àti ìletò tó sáwá wọ̀nyí ló sọ Ògbómọ̀ṣọ́ di bàǹtàbàǹtà àti alágbára lónìí.
bí mo ṣe sọ, kò dín ní 143 towns and group of people who makes Ògbómọ̀ṣọ́ what it is today. Kódà ọ̀jọ̀gbọ́n Andy Oyèrìndé nínú ìwé rẹ̀ sọ wípé àwọn ìlú kan bẹ nínú wọn tí kò tíì di Ògbómọ̀ṣọ́ pátápátá ní àsìkò ìgbà náà. Àwọn kan sì ń bẹ tí wọn ò ronú ibi tí wọ́n ti wá mọ́. Some don't remember their homestead again. But some of them, like Masifa, Òṣùpá, Àgúòdù, and Lágbẹ̀dù, had not really been counted as part of Ògbómọ̀ṣọ́, but visitor. And they had no right to the town's affairs. Neither do they know how it is run. Ṣùgbọ́n lónìí, kárìn kápọ̀ yíyẹniyẹni. Kápọ̀ kájọ kan, agbára la fi ń ṣe lájílété. Nínú àgbéjáde ìkẹta, a fi ìdí rẹ̀ múlẹ̀ pé baálẹ̀ mẹ́tàlélógójì ló f'Ògbómọ̀ṣọ́ sí ibi ìsádi nígbà tí ogun dààmú ilẹ̀ Yorùbá. And this was from the 19th century. And that is why we would say Ògbómọ̀ṣọ́ is a conglomerate of nations. Ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ló sarajọ di ìlú ńlá tí a ń pè ní Ògbómọ̀ṣọ́ lónìí. Many of those people have their settlements, but they willingly came under the rule of Ògbómọ̀ṣọ́. Ẹnìkan kì í jẹ́ àwádí. Ìlú àjùmọ̀tẹ̀ ní Ògbómọ̀ṣọ́. Ṣùgbọ́n bí a bá ń sọ nípa àwọn akọni tó so Ògbómọ̀ṣọ́ pọ̀ tó sì mú gbòòrò gẹ́gẹ́ bí ibi ààbò nígbà náà, pàtàkì ni Tóyèjẹ Àkànní Alébíoṣù jẹ́. There may not be any Yoruba leader as Baálẹ̀ Tóyèjẹ Àkànní Alébíoṣù, who was the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorubaland after Àfọ̀njá during his lifetime, as appointed by Aláàfin Májòtú. In course of Yoruba history, Baálẹ̀ Tóyèjẹ Àkànní would remain the greatest baálẹ̀ to reign in Ògbómọ̀ṣọ́ nítorí ní àkókò rẹ̀ ní ìdààmú àti ìpòrúurú ńlá bá ilẹ̀ Yorùbá tí Tóyèjẹ sì jà fún ìṣọ̀kan àti ààbò ilẹ̀ Yorùbá yìí. Láti ara iṣẹ́ akọni Tóyèjẹ Àkànní ni a ti ń tọ́ka àwọn jagunjagun ńlá, òkìkí, iyì, àlàáfíà àti ààbò nílẹ̀ yìí. Ògbómọ̀ṣọ́, ogun ọ̀jàjàjà kókó Ògbómọ̀ṣọ́, àdénú ọkọ̀, àsìnmì. There are 5 local governments in today's Ògbómọ̀ṣọ́, and we have Ògbómọ̀ṣọ́ South, North,
Sùúrùlérè, Oríire, and Ògo-Olúwa. Bí Mọ̀sífà ṣe wà ní Ògbómọ̀ṣọ́ North ní Ìsòkò wà ní Ògbómọ̀ṣọ́ South. Lábẹ́ Sùúrùlérè ni a ti ní àwọn ìlú bíi Ìrẹsàdú, Ìrẹsàpá, Òkò, Ìrẹ́gbá, Jàbàtà, Orílẹ̀-Ègbọ́n, Ìwòfin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Ògo-Olúwa ni àwọn ìlú bíi Àjáàwá, Ìdẹ̀wùrẹ́, Ọ̀tàmọ̀kùn àti Lágbẹ̀dú wà. Ṣùgbọ́n Ìkòyílé, Fẹ̀dẹ̀gbó, Ọ̀bàmówó, Àìpò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló wà ní Oríire local government area. There was a land dispute between Ògbómọ̀ṣọ́ and Ọ̀yọ́ concerning the lands in today's Oríire local government from Ìpẹ́bà stream. Ìjà ààlà-ilẹ̀ tó wáyé láàrin Ọ̀yọ́ àti Ògbómọ̀ṣọ́ nígbà náà lórí àwọn ìlú àti ìletò tí ń bẹ ní ibi tá à ń tọ́ka sí gẹ́gẹ́ bí Oríire l'Ógbómọ̀ṣọ́. The groups of people who owned this land from the ancient time were called the Aláhoro, which principally consist of Ògbómọ, Fẹ̀dẹ̀gbó, Ìlújù, Àìpò, Ládòkun, Sàámọ́, Ẹlẹ́mọ, Àpìtì, Yàpù, Fàpótẹ̀, Mọ́yà, Àjínàpá, Ẹ̀sìnẹ̀lẹ̀, Àhòrò-Dàda, Àhòrò-Òkò àti Àbógúndé. Àwọn ìlú wọ̀nyí gangan ni à ń pè ní Aláhoro. Àwọn tó ní ìlú tàbí orílẹ̀ tí wọ́n sá wá sí Ògbómọ̀ṣọ́ láti gbárajọpọ̀ nítorí làásìgbò ogun tó ń lọ lọ́wọ́ ní àsìkò ìgbà náà ní Aláhoro. Àwọn ìlú wọn tí wọ́n ti kúrò ní Ahoro John, their homestead. This group of Aláhoro holds their allegiance to Ògbómọ̀ṣọ́ because this was where they came for refuge during the Fulani War. Kódà ogun ìkan náà ò lè Oníkòyí nígbà wọn. Nítorí pé àwọn Aláhoro sá di Ògbómọ̀ṣọ́, wọ́n kọ̀ láti jẹ́ wípé wọ́n ka ilẹ̀ wọn mọ́ ti Ọ̀yọ́ Aláàfin, ìyẹn àgọ́ tá a tẹ̀ láti ọwọ́ Aláàfin Àtìbà. Kódà àwọn Ahoro wọ̀nyí ti wà ṣáájú àgọ́ Ọ̀já. Olúkúlùkù wọn sì ní baálẹ̀ wọn. Fún bí àpẹẹrẹ, ìtàn sọ wípé nígbà tí Fẹ̀dẹ̀gbó, èèyàn tó jọ̀kan lára àwọn Aláhoro tẹ̀dó sí agbègbè yìí, Ọ̀yọ́ wà ní ilẹ̀ wọn John, orírun wọn láéláé tí à ń pè ní Ọ̀yọ́lé. Èyí fi hàn wípé Ọ̀yọ́ tòní ò tíì dé gbèrígbèrè ibi tí à ń pè ní àgọ́ tí wọ́n sọ d'Ọ̀yọ́.
ọ̀rọ̀ yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ láti nǹkan bíi ọdún 1908 kó tó di tilé ẹjọ́ lójú méjèèjì ní ọdún 1967 láti gba ilẹ̀ wọn tí aláìpò ìyún Oyèdìran Àjàdí jẹ́ alága ẹgbẹ́ àwọn Aláhoro wọ̀nyí. Arákùnrin Ṣẹ́gun Olúòkun láti Ìfẹ̀dẹ̀gbó sì jẹ́ akọ̀wé wọn. They made an inquiry commission called the Ogundare Boundary Settlement Commission. Ìdájọ́ wáyé ní ọjọ́ kejì oṣù kínní ọdún 1971 pé lóòótọ́ kí ilẹ̀ náà jẹ́ ti àwọn Aláhoro gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ti Ògbómọ̀ṣọ́ làwọn ṣe nítorí àwọn Aláhoro mọ ìlú nílẹ̀ wọn. Ṣùgbọ́n Ọ̀yọ́ kọ̀ and they appealed against the tribunal. Ìjákulẹ̀ ní àbọ̀ ọbẹ̀ fún wọn. Ọ̀yọ́ wá tún mórí lé Ìbàdàn High Court. Ṣùgbọ́n wọ́n gba ìdáláre. Ìdí nìyí tí àwọn ènìyàn Ògbómọ̀ṣọ́ ṣe tún tẹ̀síwájú lọ sí Federal Court of Appeal níbi tí wọ́n gbé fi ìdí ìwádìí múlẹ̀ pé àwọn Aláhoro ló ní ilẹ̀ wọn. Lẹ́yìn èyí tún ní Ọ̀yọ́ lọ ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ yìí, Supreme Court, tí wọ́n sì dájọ́ ní ọjọ́ Jímọ̀ January 22, 1984 wípé àwọn ènìyàn Ògbómọ̀ṣọ́ yìí jàre lórí ọ̀rọ̀ ilẹ̀ náà. This land boundary dispute between Ògbómọ̀ṣọ́ and Ọ̀yọ́ spanned 76 years, ọdún mẹ́rìndínlọ́gọ́rin, nítorí pé ọ̀rọ̀ yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ ní nǹkan bíi 1908, and with the Supreme Court judgment, Ògbómọ̀ṣọ́ land area increased nípasẹ̀ àwọn Aláhoro tí wọ́n darapọ̀ mọ́ ẹkùn tògbómọ̀ṣọ́ tí wọ́n láwọn ò ṣètọ̀yọ́ from 1,503 square kilometer to about 3,542 square kilometer. Èyí fi hàn pé ilẹ̀ àwọn Aláhoro yìí tó ìlọ́po kan lé díẹ̀ sí gbogbo ilẹ̀ tí à ń pè ní Ògbómọ̀ṣọ́ ṣáájú. Bá a bá kanra, àmọ́ fògbókògbó. Ògbórí ẹlẹ́mọ̀ṣọ́, ọmọ àfògbó tẹ̀lúdó ni mí. Àjílété ọmọ àfògbó làjà. Israel Ayanwuyi ló kọ mi. Ẹ kàn sí wa lórí ìkànnì YouTube pẹ̀lú AIF Yoruba Cultural Center. Please join us on the next episode. Ire ni o.